Àbẹ̀bí ń dáná bèbí ehulala. Ah! Tẹ́ máa jọ ṣàká. Ẹ jẹ́ òṣàká. Tẹ́ máa jẹ́ òṣoko. Ẹ jẹ́ òṣoko. Èwo ni òṣàká ń ṣoko. Tẹ́ máa jẹ́ mùsùlùmí. Ẹ jẹ́ mùsùlùmí. Tẹ́ máa jẹ́ ẹlẹ́bọ. Ẹ jẹ́ ẹlẹ́bọ sámsám. Oríṣiríṣi. Nǹkan tí mo mọ̀ ni wípé èèyàn ò ní dá Ọ̀ṣun Ṣàngó sórí kó wọ mọ́ṣáláṣí lọ kírun. Kò possible. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe tó máa tu owó ẹyọ mọ́ rí. Ká ló ń wọ mọ́ṣáláṣí lọ kírun tí wàhálà ò ní ṣẹlẹ̀, tí àgbákò ò ní ṣẹlẹ̀. Ẹ bá mi wo fídíò obìnrin adójútì ni. Kí ni pálapàla? If you want to be a Muslim, be a Muslim. If you want to be a Christian, be a Christian. If you want to be oníṣẹ̀ṣe, be oníṣẹ̀ṣe. Tó bá fẹ́ jẹ́ mùsùlùmí, tó yẹ pé mùsùlùmí ni ẹ́, ṣùgbọ́n nígbà tí àṣà ìṣẹ̀ṣe bá dé, tó fẹ́ participate pé ìgbàgbọ́ ò pé ó yẹ ẹ̀sìn kan ò pé káwa má ṣòro, àwa ó ṣòro ilé wa o. Tó bá ń lọ mọ́ṣáláṣí, o lè wọ aṣọ mọ́ṣáláṣí lọ sí mọ́ṣáláṣí. Ṣùgbọ́n tó bá di wípé o fẹ́ ṣe ìṣẹ̀ṣe, tú ojú kalẹ̀. Jẹ́ ká yé mọ̀ wípé àsìkò tó fẹ́ ṣe ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá ẹ̀ ò lè lè. Jẹ́ ká yé rí ẹ wípé ẹ̀sìn kò gba àṣà àti ṣí ẹ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n kí èèyàn máa gbọ́ kó máa gọ sí abẹ́ ìka kan. Eléyìí lèmi ò fara mọ́. Àbúrò wa daṣọ bojú lọ mú ìmọ̀pẹ̀ dání. Kò yé mi o. Wàláhì ò fọ́ ni o. Ẹlẹ́hà. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ sọ̀rọ̀. Ìyá rẹ̀ sí mi. Ẹ wá wo bí ìlú ìwà wà sọ pé ẹ̀yin ẹ wá ń dúró wájú dájú ẹ wá ń ṣe bí olóòtú ẹ̀sìn wo gbọ́dọ̀ lẹ́yìn ṣe nú ẹ̀. Màmá ó yẹ kẹsàn-án bẹ́ẹ̀. Ẹ̀sìn wo lẹ́yìn ṣe nú ẹ̀. Wọ́n lẹ́sìn wo ló ń ṣe? Yẹ kó sọ̀rọ̀ bí alábòsí. Sọ̀rọ̀. Ìbéèrè tẹ́ bèrè lọ́wọ́ mi ìbéèrè dáa. Irú béèrè wo nìyẹn? Ẹni bo ni mo ti wá? Ẹni bo la ti wá? Mo wá láti ìyànà yẹn. Ṣé ìmàlẹ́ lẹ́yìn ni àbí olóòṣà ni? Ọ̀gbẹ́ni bó ló ti wá? Ta ni ẹ́? Ṣó lóòṣà ni ẹ́ ni? Àbẹ́lẹ́hà. Wọ́n látọ̀nà ìyànà yẹ́sí. Ìyànà yẹ́sí kọ ìyànà Òṣòdì ni. Sọ̀rọ̀ jọ. Bẹ́ẹ̀ lọ́wọ́ yín. Èmi ò kì í ṣe olóòṣà. Kí ló ìtọ́ ọmọ Bàtálá ni mí? Láyé mo sọ fún yá Bàtálá ọ̀rọ̀ mi kẹ́lẹ́ máa ṣe kọ́tà ìṣe. Ṣé wọ́n sọ fún yín? Ọmọ Bàtálá Allahu Akbar. Ọmọ Bàtálá Allahu Akbar. Ẹ sọ̀rọ̀ ìyá Bàtálá Allahu Akbar. Okay, kí ni ìdí tẹ́ ti sẹ́yìn? Ẹ̀yin tẹ́jẹ́ ìmàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹlẹ́ran ni, Muslim ni yín. Ṣọ́wà nínú Kùránù yín pé kéèyàn máa fi aṣọ fojú. Kó lè ń ṣe tó ń sọ̀rọ̀ òrìṣà, tó ń sọ̀rọ̀ kìíní. Tó ń ṣe àwọn oṣù wọlé. Allahu Akbar. Wọ́n ti ṣí ojú ẹlẹ́hà síta o. Ẹlẹ́hà Allahu Akbar. Ẹlẹ́hà ọmọ Bàtálá. Wọ́n ti ṣí ojú ẹlẹ́hà ọmọ Bàtálá síta. Allahu Akbar. Pẹ̀lú mọ̀ pẹ̀lú wọn. Kí ló dé? Kí ló dé? Ẹ yé sọ Yorùbá lẹ́nu. Tó bá yá sìn, tó bá bẹ̀rẹ̀ sí ní kó gbajúbọ̀ ẹni sìn. Wọ́n á ná ọ̀nà ẹlẹ́hà. No. Ẹjọ́ sọ́nà àwọn àwa. Tó bá bẹ̀rẹ̀ sí ní kó gbajúbọ̀ ní sìn. Kí ló máa sọ sí wọn ná ọ̀nà ẹlẹ́hà? Tó bá yẹ pé èèyàn kò lè dá Ọ̀ṣun Ṣàngó sìn kó wọ́n mọ́ṣáláṣí lọ tí ò ní di gòbe. Ṣẹ́rí, ẹ̀yin àfà, ẹ wá obìnrin yìí kẹrin. Ẹ sọ̀rọ̀ o. Obìnrin Yálájé. Ìlú wo ló wà tí ò sí Yálájé ń bẹ?
kódà street wọ́n lè tó ń pè ní yàrá jẹ́ ńbẹ̀ wọ́n bá kó pati ẹbọ ẹ lórí sí tó bẹ̀rẹ̀ sí ní kó ẹ nígi lórí wọ́n náà na ẹlẹ́hà wọ́n náà jẹ́ ẹlẹ́hà sí o àbí ṣé ẹlẹ́hà ni ẹ́ ṣé ẹlẹ́hà ni ẹ́ kí ni ẹ́ sọ̀rọ̀ ọmọ ò ṣe bẹ́ẹ̀ ni o ọmọ ò ní ẹlẹ́kọ̀ọ́ kí ló forí burúkú tó fọ́ ṣe lánàá owó tó wà wájú pé ló jà ní ẹ́ abẹ́lẹ̀ yóò gbádùn ni gbogbo àwọn làwọn jọ ní owó tó wà níbí ìwọ tó borí tó ṣe aláwa kíbarù ó lẹ́jọ́ ní owó tó wà nílé ajé tó bá fẹ́ bọ ajé jẹ́ kó bẹ́ẹ̀ bọ ajé wọ aṣọ ara lọ síbi ajé pé ẹ bá mi mo fẹ́ bọ ajé ajé olókun mo fẹ́ bọ ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ mo fẹ́ bọ iyemẹja lọ síbẹ̀ kó lọ bọ káyé rí ẹ gbé ojú ẹ̀ síta ẹyẹ ṣàbòsí ẹyẹ ṣe àgàbàǹgebì ẹ̀sìn gbé ojú ẹ̀ síta jẹ́ káyé rí ẹ pé mo fẹ́ bọ ajé ó wá múra ẹlẹ́hà ẹ tẹ̀ gbọ́ná ṣebí black làwọn ẹlẹ́hà máa ń wọ̀ ẹlẹ́hà Ọ̀ṣun lélẹ́yìí ẹlẹ́hà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ lélẹ́yìí ibo láyé yìí ń lọ pàápàá ní gbogbo ibi ayé lọ mẹ́ẹ̀mọ́ wàláì mọ́ táyé lọ ẹ sọ̀rọ̀ sókè ẹlẹ́hà. àwọn onídìí owó orú ẹ tó bá pẹ́ lóríṣà ni ẹ ṣé olóríṣà ẹ ayé mọ̀ jẹ́ kí n mọ̀ kan tí mo sọ tó bá pẹ́ lóríṣà ni ẹ jẹ́ kí n mọ̀ kan lóríṣà ni ẹ tó bá pẹ́ mùsùlùmí ni ẹ dúró lórí ìmọ̀lẹ́ lóríṣà ṣàbọ̀lá sí ìmọ̀lẹ́ ẹni sùúrù ẹ má ṣe ọ̀rọ̀ yìí ẹ má ṣe ọ̀rọ̀ yìí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yìí má ṣe ọ̀rọ̀ yìí ṣàbí ọ̀ṣà wà ọ̀ṣà ìṣàkáyọ̀ kan lóríṣà ni ẹ ṣàbí tẹ bá dájú tún lọ sí olóríṣà ṣàbí tẹ bá dájú tún ìyá. ṣé ẹ wo tó wà ń sálẹ̀ abẹ́rẹ́ tó wà ń sálẹ̀ pé sùtánà ló wọ̀ sí sálẹ̀ ó wọ kì mọ́ọ̀g látorí dé sálẹ̀ wọ́n sì kò mọ́ọ̀g lórí ẹ̀ sùtánà ló wà ń sálẹ̀ ó dẹ̀ wá sílé ajé aláìwá láti dàbí báísíkù ń tẹ́ bá rí ní lẹ́yìn fídíò yìí ẹ bá mi kọ́ síbẹ̀ ń tẹ́ bá fìlì lórí lẹ́yìn ẹ̀ sọ̀rọ̀. ajé lè dojú alájẹ bá wà yí bá wọ̀. sẹ́rí ajé lọ́wọ́ mi. nígbà kan mo ní ní ajé kò sí ọ̀dọ́ ajé mi. sẹ́rí ajé lọ́wọ́ mi. ọ̀dọ́ nílùú. sẹ́rí tí mo fẹ́ dé ìlú. náà náà ìdí sẹ́fì tí wọ́n ti láti mọ̀ láti yín. bí mo bá kọjá lọ́wọ́ sí náà sẹ́rí bí mo ṣe wà yẹn. èmi ò kì í ṣe ẹ̀jẹ̀ lọ́wọ́ ìṣòro nìyẹn. èmi ò kì í ṣe ẹ̀jẹ̀ wá dojú tì mí. àní náà èmi ò rí mi òṣò ní ti dùn ọ́rẹ́. sẹ́rí òṣò sí náà yí. ẹ dúró àgbẹ̀ ìṣòro mùsùlùmí á jẹ́ mùsùlùmí. àdìlá ẹ bá fọ ọdẹ lọ́dẹ nínú ọmọ ẹ bá kó sí wọ̀lú fún wa. èmi ò iṣẹ́ lọ́sì. àdìsọ́bì ẹlẹ́bẹ̀rẹ̀ mi ti tí mo ti wá ní òsì ìṣẹ́ lọ́sì. àwùlùmọ́lẹ́sì. èmi ò ṣe àwùlùmọ́lẹ́. ẹ bá jẹ́ kírísítẹ́nì yẹn. ọ̀tẹ́lẹ̀ jẹ́ kírísítẹ́nì. ọba tẹ́lẹ̀ ọba tó ṣà. tó gbé lójú tì mí. tó gbé lójú tì mí. wọ́n ti wọ́n lọ sí ilé òrìṣà yá mo lẹ́ẹ̀kì yá yẹn ìyá méjì yẹn mo lẹ́ẹ̀kì ó ní skọ́rin mo lẹ́ẹ̀kì ọdún bá ti ní skọ́rin ẹ wọ́n lọ. ẹ wọ́n lọ. wọ́n wọlé lé òrìṣà o ìfẹ́ gbé yẹn sórí kíni wọ́n wọlé lé òrìṣà ó wọlé òrìṣà tó ló wá ń bẹ̀bẹ̀ ó ń bẹ̀bẹ̀ nílé òrìṣà ni kí ló dé ẹ má balẹ̀ jẹ́ ẹ má balẹ̀ yìí jẹ́ fún wa tẹ bá fẹ́ ṣe wo ẹ ṣàwo tẹ bá fẹ́ ṣe bọ ẹ ṣe bọ tẹ bá fẹ́ ṣe mùsùlùmí ẹ ṣe mùsùlùmí tẹ bá fẹ́ ṣe mùsùlùmí pé ẹ fẹ́ lọ kírun ẹ lọ kírun tẹ bá fẹ́ bọ pé mo fẹ́ bọ ajé o gbójú ẹ̀ síta gbé ojú ẹ̀ síta pé ọmọ Yorùbá ni mí mo máa ṣẹ̀sìn mi ẹ̀sìn tí mo adopt mo lè máa ṣe o bẹ̀tẹ̀ máa tún ṣe ẹ̀sìn mi ní gbangba jẹ́ káyé mọ̀ wípé ò pàgbé orí irun ẹ̀ gẹ́gẹ́ bá ti ń sọ òyìnbó ta tún sọ Yorùbá ẹ má háìdì ẹ má sọ Yorùbá di fanákúlà ẹ tó kọlà sẹ́ẹ̀kẹ́ tó má sọ Yorùbá sani can't you speak English ẹ sọ Yorùbá di fanákúlà tẹ bá ti ń sọ Yorùbá tẹ fẹ́ sọ òyìnbó ẹ má sọ òyìnbó náà kún tẹ bá ti ń ṣe owó sùtánà ti sálẹ̀ olókì mọ́ọ̀rì lórí ó wá mú ọ̀pẹ dání 3 in 1 èmi náà ègèsì ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn ni mo fẹ́ràn àmọ́ tí máa pẹ́ fámílì mi èyí fáǹsì mi ẹ fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì ẹ pè mí máa wọ sùtánà tẹ̀lé yín máa lè ṣe ojú mi kalẹ̀
gba ya gba Yorubawuyi sultana le wọ̀ ni yes sultana ni mo wọ̀ mo ń lọ ṣọ́ọ̀ṣì ni mùsùlùmí akírun ni mí mo fẹ́ kírun má lọ kírun humanity first lọ́dọ̀ tèmi tó wá sọ pé ilẹ̀ Yorùbá yá àwa ò ṣòro ilé wa o àwa ò ṣòro ilé wa o ẹ̀sìn kan ò pé óyè ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ò ṣòro ilé ọ̀run mìlà ọ̀run ló mẹ́ni tó máa là àmọ́ ẹ má ṣàmúlù má là ẹ má daṣọ bojú ẹ jẹ́ ká yé rí yín gbangba wálíà sá tẹ́ bá kú táwọn Yorùbá fẹ́ sin yín torí ẹ̀sìn wàhálà wọ́n á sin yín torí òórùn kò ṣe kò kírun ẹ má wẹ̀ sí lára irọ́ ni ẹ má lọ sí ìrọ́gbọ̀ ṣọ́ọ̀ṣì kò ṣe wà ní tó bá fẹ́ rùn pa wọ́n sádùúgbò wọ́n á ti ẹ̀ bọ̀lẹ̀ ọ̀run ló mẹ́ni tó máa la o ọ̀run nìkan Ọlọ́run nìkan ló mẹ́ni tó ń sìn òun sẹ̀mí àlá olè mọ́ àmì ń dà o Ọlọ́run ọba nìkan ló mẹ́ni tó ń sìn ìyá ẹ̀ ó yẹ kẹ́ san ní ìgbárùn ni kẹ́ bẹ́ gbárùn fún.